kí yín o ìrọ̀nà mo ṣe yín pẹ̀lẹ́ ẹ kú ilé gbogbo ibi tátẹ́gùn ọ̀rọ̀ mi tó láǹfààní àti máa dé fún àkókò yìí àsìkò ọjọ́ méje kọjọ́ mẹ́ta èèyàn lórí ìkànnì ọ̀rọ̀ sétí word of an advice àkókò lè dá tí gbogbo wa ń bá kí Tuesday kejì rèé nínú oṣù kejì nínú ọdún 2023 eléyìí tó ń ṣe déédéé ọjọ́ àyájọ́ olólùfẹ́ Valentine's Day ni mo fi wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ó pé a kú àyájọ́ olólùfẹ́ o ẹ̀mí wo ṣe púpọ̀ ìláyé ọkọ mi ò yí padà Babalọlá Ridwanullah Ọpẹ́yẹmí ló kọ tèmi ń jẹ́ tọ́pọ̀ ayé mọ̀ sí Adéjọlá ọmọ Adékọlá lórí ọ̀rọ̀ sétí fún tòní ọ̀rọ̀ tí mo gbé wá fún wa fún tòní ó kì díẹ̀ ó pọ̀ díẹ̀ ṣùgbọ́n láǹfààní àti mú kékeré wá fún wa nínú ẹ̀ ọ̀rọ̀ pàtàkì tí mo wá fẹ́ sọ fún tòní ó náà lọ̀rọ̀ orílẹ̀-èdè wa yìí Nàìjíríà ìlú bàbá wa ni ìlú tó ń sàn fún wàrà àti oyin ìlú tọ́lọ́run Elédùmarè fún ní gbogbo nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ pátápátá láti fi ṣàǹfààní fún gbogbo ọmọ aráyé kí wá ní ìṣòro wa lórílẹ̀‐èdè yìí kí ni ìdààmú tó ń dà wá láàmú lórílẹ̀‐èdè yìí torílẹ̀‐èdè wa fi wá ń di bálabò ló tàfi wá sórílẹ̀‐èdè yìí di rádaràdà mọ́ra wa lọ́wọ́ sí adarí là níní àbáwọ̀ ọmọlẹ́yìn là ṣe dáadáa ìbéèrè rẹ̀ ó fún gbogbo wa pátápátá àmọ́ nǹkan tẹ́mi mọ̀ ni pé àtolórí àtẹlẹ́rù ní gbogbo Nàìjíríà yìí wọn là dá ìwà wa burú jáì áwù èyí àláàánú ara wa lórílẹ̀‐èdè nínú kékeré tẹ́lómìí ní àti yọ́ ń bẹ̀ sọmọ ẹlòmíì lóore kó di nira fún àwọn àmọ́ ru àwọn tó ní mílíọ̀nù tó ní bílíọ̀nù ìwọ náà ìtọ́ nínú 1000 nínú 100 ìtọ́ ní èèyàn mélòó lọ ti ṣe lórí èèyàn mélòó lọ ti fún nínú ilé tó ń bẹ lọ́wọ́ tiẹ̀ ní ọ̀làwọn òyìnbó fi ní this life is give and take ìtumọ̀ rẹ̀ àlàyé òun náà ni pé bí o bá fún ni wọ́n fún wọn náà àmọ́ tó o bá fún ni wọ́n ní fún wọn náà torí pé Yorùbá mọ̀ pòwe pé òkè òkè lọ́wọ́ àfúnni ń gbé ẹlẹ́ẹ̀kejì tí mo wá rí ń bẹ̀ òun náà ni pé àtolórí àtàwọn ọmọ ẹlẹ́yìn a ní ojú kòkòrò owó àtọ́jú kòkòrò ikú mo fẹ́ dì í mo fẹ́ dọ̀ mo fẹ́ digbá mo fẹ́ di kòkò bàbá ìsásùn ẹwà máa di ọmọ ẹlòmíràn lọ́wọ́ ẹ̀ níjó ga kò fẹ́ sírú ẹni tí ò fẹ́ níbẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àfikọ́ lọ́n ṣàánú wa ká lọ yí àwa padà ẹlòmíràn tẹ̀ ní kàn kankan tí ó sì tún fi dépò bẹ́ẹ̀ sì lẹ́lòmíì ò ní kàn kankan tí ó sì tún fi lówó bá ní kẹ́lòmíì lọ gbé ìyá rẹ̀ wá láti fi ṣògùn owó tàbí láti fi ṣògùn tí ó fi dépò kan ẹlòmíì òkùnkùn ṣe lórílẹ̀‐èdè wa yìí náà ẹlẹ́ẹ̀kẹta ń bẹ tí mo rí ń bẹ wọn náà ní àìlẹ́rìí ọkàn àti àìnífẹ̀ẹ́ ara ẹ̀ kò sífẹ̀ẹ́ lórílẹ̀‐èdè wa yìí kódà tán bá gbébọn lọ́mọ ẹlòmíràn lọ́wọ́ pẹ̀lú sẹ́ńdì díẹ̀ láti lọ pa àwọn aráalé rẹ̀ yóò lọ pa ó débẹ̀ kan ní bọ̀dá lágbájá yóò ní I'm sorry yóò sì jùbọ́n lẹ̀ sí lórílẹ̀‐èdè wa ìkan náà àwa níbẹ̀rù wọn kankan mọ́ kidnappers wà ńbẹ̀ àwọn náà ó gbé yẹn ó mọ bẹ̀rẹ̀ owó lẹ́yìn ìgbà tán bá ti pẹ́ tán jígbẹ́ torí ọlọ́ àìnífẹ̀ẹ́ ara ẹni yìí olófà ìdí táwọn adarí wa fi ń gbé òfin tó ní wá lára kà wá láyà cashless policy scarcity of fuels èyí tó wá sì kẹ́yìn tí ìfimọ́ àṣẹnu ní déédéé síbí fún tòní òun náà ní ìmọ̀tara ẹni nìkan
ìmọ̀tara ẹni nìkan selfishness. Kò fẹ́ sí ẹni tí ò níwà burúkú yìí lọ́wọ́ nínú Nàìjíríà. Ìwà yìí sì burúkú jáì. Bàbá ṣe gọ́vùnà, ó fẹ́ kọ́mọ rẹ̀ náà ṣe sẹ́nítọ̀. First born ṣe sẹ́nítọ̀. Second born ṣe house of rep. Tí mọ̀lẹ́bí rẹ̀ nìkan ló wà láyé ni. Kò sì sí kúrì kan náà tẹ́ fẹ́ sí mbẹ̀ ju pé ẹ fẹ́ kówó jẹ náà lọ. Torí Ọlọ́run. Ọ̀rọ̀ yìí ò bó lóṣèlú nìkan wí. Ìwọ tó jẹ́ pé gbogbo nǹkan ló fẹ́ kó jẹ́ títì. Ìwọ náà lọ yíwà rẹ padà. Ẹ jẹ́ kí gbogbo wa yíwà wa padà lónìí lórílẹ̀-èdè Nàìjíríà. Lọ́mọdé àti àgbàlagbà. Ọkùnrin àti obìnrin. Akẹ́kọ̀ọ́ àti olùkọ́. Ìjọba àtàwọn ọmọlẹ́yìn tó jẹ́ àwọn ọmọ aráàlú lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Ẹ jẹ́ yíwà wa padà. Kórílẹ̀-èdè wa kó lè tùbà kó lè túṣẹ́. Kínú Ọlọ́run ọba lókè náà lè dùn sí wa kó lè yọ́nú sí wa. Ìgbà yìí la lè gbé ayé àlàáfíà lórílẹ̀-èdè yìí. Àmọ́ ṣáájú gbogbo ẹ̀ lọ, àsìkò tá a wà yìí, bí gbogbo wa ṣe mọ̀, ẹni tó bá ní PVC kó lọ dìbò fún ẹni tó bá wù ú. Má gbowó dìbò, má ṣe dìbò kó gbowó kó síbẹ̀. Àwọn tó ń fọ orílẹ̀-èdè wa lọ sẹ́yìn náà ni dìbò kó síbẹ̀. Èló náà fẹ́ fún ọ tó fẹ́ tọ́jú ọ̀la rẹ̀, tó fẹ́ tọ́jú ọ̀la àwọn ọmọ rẹ̀. Dìbò fẹ́ni tó bá wù ọ́. Sọmọ pé orílẹ̀-èdè wa Nàìjíríà láǹfààní. Ibi náà ní ti máa ṣe ní dẹ́dẹ́ síbi fún tòní. Àmọ́ ṣá, ẹ jẹ́ n sọ fún wa pé ọ̀rọ̀ Sítí yóò kú lórí WhatsApp báyìí ó dórí YouTube. Orí YouTube náà lẹ́tì máa láǹfààní àti máa jẹ̀gbádùn ọ̀rọ̀ Sítí fún àkókò yìí. Mo kí gbogbo yín tẹ́ lè ṣe ká mọ́ download ọ̀rọ̀ mi gbogbo ògbà. Líǹkì tẹ́ fi máa gbádùn ọ̀rọ̀ Sítí tẹ́ fi máa gbọ́. Ìyẹn lórí channel mi. Gbogbo ìgbà tí má ti ṣe ní ọjọ́ Tuesday ọjọ́ Ṣẹ́gun. Ní máa láǹfààní àti máa ju líǹkì náà sínú gúrùpù inú àkáì. Ẹ ṣe gbogbo ìgbà tẹ́ nífẹ̀ẹ́ tẹ́ lè ṣe kẹ́ mọ́ gbọ́rọ̀ mi. Babalọlá Ridwanullah Ọpẹ́yẹmí ló kọ tèmi ń jẹ́. Tọ́pọ̀ ayé mọ̀ sí Adéjọlá ọmọ Adékọ́lá. Ẹ lẹ́ńbẹ̀ ń wo. Ẹ kú kalẹ̀.